Orúkọ tèmi ni ọmọ yín Alhaji Dr. Sulaiman Lawal Ẹgbẹ̀jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Mo kí gbogbo wa pé a kú dédé àkókò yìí o. Mo sì fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Olúwa dá ẹ̀mí gbogbo wa sí. Wálilẹ̀ akibatun ilmutaki. Ó bá ṣe dáadáa lónìí gbẹ̀yìn tó dá o. Máa ṣe dáadáa. Mọ́ni àmìlà sọ́ọ̀lì á falinafsi. Ọmọdé àṣà àlèyá. Àmọ́ ọ̀rọ̀ bùkà sọ́lá mi làbí. Ọlọ́run yìí sábò sí fẹ́ rú ẹ̀ o. Ó dà ẹ ṣeun. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo wá ń sọ lọ bẹ́ẹ̀ tí mo lájà àǹfààní rẹ̀ ẹja sáré sọ pápá àpàtọ ọjọ́ ti lọ. Ọdún ló tẹnu bọ pé bàbá kẹtó ọdún kì í tán. Bẹ́ẹ̀ ni. Àní tán mọ́dún la. Àṣẹ àṣẹ. Yorùbá kì í sọ pé ọdún tán. Ọdún tẹnu bọ pé. Ọdún tẹnu bọ pé. Torí ẹlòmí ọ̀gbọ́ Yorùbá mọ́. Bẹ́ẹ̀ bàbá kẹtó lọ síbi ọdún tẹnu bọ pé àwọn èèyàn wa wọ́n ní ká kì í mo fẹ́ ká jíṣẹ́ wọn kẹtó sọ tó mọ̀ pé tába ti lè sọ tán báyìí à ń dágbére à ń fọ̀rọ̀ tí wàá ti sí àti ìdágbére. à ń fi ọ̀rọ̀ ti tòní a tún fi ń tì síbì kan nù. àwọn gbogbo ọmọ Yorùbá tí ń bá ń lo àṣẹ bẹ́ẹ̀ni tàbí ọba lé ahọ́n ní mọ́gùn bẹ́ẹ̀ni kó máa sọ̀rọ̀ dáadáa sí ara. kó máa sọ̀rọ̀ dáadáa sí ara. ẹyẹ ká sáré owó pọ̀ lọ́wọ́ wa. owó pọ̀ lọ́wọ́ wa àwọn kan wò wá wọn láwọn ẹsẹ̀ ń wò wá fúngbà àkọ́kọ́ ni ẹ bá ń pe nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n tó pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n appeal sáwọn èèyàn bí àṣà àwọn olóyìnbó ẹ má bínú pé mò ń sóyìnbó àìlọ́ ilé ìwé tèmi ló ti máa ń gbé kalẹ̀ pé ká mo fẹ́ rọ ẹ̀yin a fẹ́ rọ àwọn èèyàn tẹ́ ẹ bá pè mí lórí fóònù tí mo máa ń thank you àyè máa ń wà fún mi púpọ̀ tá a gbọ́dọ̀ wí àyè mo máa ń bí sí díẹ̀ ni ẹ bá pè mí tí ń gbé ẹ text message SMS àbí kẹ́ ṣe WhatsApp dákun WhatsApp message mi tí n bá ṣiṣẹ́ kankan mọ́ tí n bá ń sì ń dá èèyàn lórí WhatsApp lójoojúmọ́ màá sì tó lo oṣù mẹ́ta. bẹ́ẹ̀ ó yóò ju oṣù mẹ́ta lọ bàbá ní mẹ́sẹ̀jì tó ti wà lórí odidi ọdún kan mo rí. Ọlọ́run bá ní mo fi búra bó ṣe rí nù ẹlòmíì fún wa lówó tí àtúnṣe déédéé kọ́ rẹ̀ mọ́ tí ó rò pé báyà náwó òun ó gbìyànjú kó gẹ́ẹ̀tì wà bóyá SMS á fún níṣẹ́ rẹ̀ èmi mọ̀ lọ́kàn mi Ọlọ́run rí mi wípé mi ì so ní jìbìtì. bẹ́ẹ̀ àwa tiẹ̀ mọ̀ Ọlọ́run nìkan ló mọ̀. àwa mọ̀. irọ́ mi ò sì pọ̀jù tọ̀ mi lọ àmọ́ ìwọ tó bá bẹ̀ wá ń ṣe gbìyànjú mọ̀ wò pé àkọ́kọ́ àbò fún wa lówó kódà bó fún wa 1000 owó náà ni àyè sọ pé owó kan kéré Ọlọ́run nìkan lọ́ba tó ga jù kò sẹ́ni tí ò wúlò tí ẹlòmíì gan òwò fún wa tó bẹ̀ wá sẹ́ àìfojú díyàn ọmọ bínú àfolódùmarè bẹ́ẹ̀. ẹ má bínú o torí èmi ti bú ẹlòmíì o èmi ti bú wọn. òyìnbó ní customer always right èmi á sọ pé èló lọ fún wọn tó sọ fún màtẹ́lẹ̀ máa pé mo fún bàbá lówó wọn ò píkì kọ́ wọ́n ti lù wá jìbìtì màá ní èló lọ fún wọn yóò lọ fún wọn $100,000 màá ní send account number èmi kan lè san. ṣé wàá rí ẹni tó bá ti fún ṣègùn lówó ti fi sọ́fà ẹni tó bá fún ṣègùn lówó kọ́dà bó ní oògùn onú rí fẹ́ ẹni wọ́n sẹ́ndì $500 tó sì sẹ́ndì sí tẹ́ bá ti fún lóògùn rẹ̀ ó ń jìbìtì lẹ́sìn wà. ó jìbìtì lèyàn ti wà mo máa kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ lọ́dọ̀ yìí. bẹ́ẹ̀ bá sì fún lóògùn tó lò tí ò tí ì gbádùn ó ń jìbìtì lẹ́sìn wà ó yàtọ̀ sóògùn ìbò ilé mi sọ àwọn afáàká kọ́rọ̀ wá dọ̀ mi wọ́n ní àwọn ṣègùn kàtàfà kan wọ́n ń jà lábùjá wọn ní wọn àwọn ẹnìkan pa ẹnìkan jẹ́ pé ó ń jìbìtì ní 419 ni gbogbo pásítọ̀ ayé 419 ni wọ́n gbogbo àfa ayé ṣé wu ayé yìí tí wọ́n kọ́rọ̀ lọ́ba 419 gbogbo wọn gbogbo babaláwo ayé 419 gbogbo wọn gbogbo ṣègùn ayé 419 gbogbo wọn àfẹni Ọlọ́run bá fọ̀ lọ́mọ́ mo wá ṣàpèjúwe fún wọn èèyàn bí ọ̀pọ̀ bóun bẹ lọ́hùn bẹ́ẹ̀ni sọ̀rọ̀ ara òun òun sì jàǹbá rẹ̀ ọ̀sọ̀ fún pọ́ bá ṣàdúrà Kùránì ló sì bá ṣà ẹ sì sa Kùránì ẹ sì kó dúró Kùránì dọ́dọ̀ rẹ̀ ẹ̀hún náà lẹ́ni ọ̀rẹ́ rẹ̀ gbowó lọ́wọ́ rẹ̀ o ọ̀ya ìdáná àbá díẹ̀ lọ́ba rà ẹ sì bá ṣàdúrà ẹ sì gbowó kàkà lọ́wọ́ rẹ̀ ó sì pa ẹran wọ́yọ̀ ha fún yín bẹ́ẹ̀ bí ó sì ha fún yín bẹ́ẹ̀ tọ́ ṣé ẹ̀yin àtọ́lọ́njọ́ ṣe pàdé pé òun ó gbàdúrà yìí. ara o àjọṣepàdé o tó bá wù Ọlọ́run ni ó gbà. wọ́n bí ìjábá ti jẹ̀dí irú ni wàá wà lápẹ́ ìṣe ìkọ́dún Ọlọ́run lágbára láti ṣe gbogbo ni kì í ṣe dandan ó gbà. thank you. ifi sọlá ni àmọ́ mo fi àánú rẹ̀ bẹ̀ mo fi ògo Ọlọ́run bẹ̀ àánú rẹ̀ ojú àánú rẹ̀ tó fi sí mi lára tí fi ń jẹ́jẹ́ bẹ́ẹ̀ fún àwọn èèyàn mo fi ògo rẹ̀ àti ìjọkànṣó rẹ̀ bẹ̀ ọmọ kákó lára mi láíláí. àtẹ̀mínà irọ́ ọmọ bá pa fún yẹn ní bá ń sọ́ lòdòdó. àṣẹ. àwọn àgbà ní bá ń dóńtì láàmú ni kí wọ́n dẹ́wọ́. àṣẹ. tọ́bẹ̀ eléso kó wádọ̀ mi kọ́ rẹ́rìn padà. àṣẹ. mo fàánú rẹ̀ bẹ́ẹ̀ ni. àṣẹ. tó náà kọ́ ni wípé ẹni tí ọba bẹ̀yàn sẹ́ ó dìgbà tí sẹ́ ń bá rí bẹ́ẹ̀ téèyàn tó bọ́ ń bẹ̀. bọ́ńbẹ́. ó bá ṣe gbogbo owó tẹ tó fún yín ilẹ̀ fi ra nǹkan tẹ́ ẹ fi ṣògùn fún. thank you. kọ́ bá jẹ́ pé ẹ tó yá owó ẹ tó fowó kún owó tí ó fún wa bóyá 300,000 ni a sì ra orí ẹkùn 180 mẹ́
àbára orí ẹkùn ńlá oní 280 ààrẹ ọjà yòókù gbogbo tó parí rẹ lọ bí 350 àwa gbọ̀nsẹ̀ fún ọwẹ́sẹ̀ kò tí ì rí yàtọ̀ ṣé a sì wà lójú jìbìtì àbá ti wà lójú jìbìtì àfi tó bá wẹ̀ díẹ̀ tọ́lọ́run bá dáadáa lóhùn pọ̀ ẹ wà ní bàbá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́ ìyàwó tí wọ́n bá ń pé bàtà ẹsẹ̀ ọsọ ẹlẹ́dẹ̀dẹ̀ fún wa ọ̀rọ̀ wa dayọ̀ nǹkan yàtọ̀ ẹlòmíràn sì wà yóò ní nǹkan lè torí ọsẹ ń kò gbésòro rẹ̀ bóyá wọ́n fẹ́ pa lásìkò ìgbà náà ikú ni ọsẹ lọ́kọ́ lọ dí tí òun sì retí tó òun dẹ̀ mọ̀ kọ́mọ́ yóò wà ló jìbìtì lèyàn. kí nǹkan tó lé sí nífa kódà gbogbo gbàngàn ló lálàkàlà ló tún jẹ lójú oorun sí kò sì kú o ikú yẹ lórí ọmọ rẹ kò mọ ọsẹ aya òsì awébi dànù lówó bí dànù ṣùgbọ́n owó ní retí gẹ́ẹ̀tì mi ẹ̀ẹ́dọ́ jìbìtì lọ́dọ̀ rẹ̀ abẹ́dà tó bá ṣe lomi tó àṣírí bákan náà yóò tó lọ bòmí ni iṣẹ́ ìtọ́jú ẹ̀kọ́ lọ hospital tó lọ tí wọ́n ti tọ́jú rẹ̀ tó yàtọ̀ díẹ̀ yẹn tó yẹ kó tó padà lọ́kọ́ síbẹ̀ pé nígbà ló kù sí o. wọ́n tún wọ́n change drug ẹni bóyá iná wọ́n tún prescribe fún yóò tún wá máa kiriki bẹ́ẹ̀ lómi náà máa parọ́ ṣọ́ọ̀ṣì ẹni máa parọ́ ilé ìjọsìn ni òní Anglican nífa tó yẹ kó jókòó sí Anglican rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ yóò tún lọ kérúbù náà wò tẹ́gbà tó ní gbàdúrà tó lórí òkè kan ẹlòmíì pààrọ̀ orí òkè bí apààrọ̀ aṣọ yóò la dùn àwùgbà. bẹ́ẹ̀ ẹni tó lóògùn dúdú ọ̀jẹ̀ lára wọn kọ́ sọ fún mi àdúrà tó dá lójú kó sọ ọ̀rọ̀ rẹ̀. pásítọ̀ tóun àtọ́lọ́ máa jọ ṣe pàdé pé àdúrà alágbájá o mo ti gbà lónìí tí ó tọ́ dá lójú kó wá búra fún mi àáfàá tó bá jẹ́ pé òun àtọ́lọ́ jọ ń ṣe mítìnì ìṣàjọ́ jókòó báyìí kó wá sọ fún mi ebi gbogbo tí a máa sọ ni ìwọ ló jókòó tó ronú rẹ ẹni tó bá ṣe kíní kan iná lọ́wọ́ onísẹkẹtìrì Ọlọ́run àtẹnìkan jọ ṣe mítìnì ṣebí tí a kájọ kàánú bẹ́ẹ̀lì àti Kùránì thank you nítajọ kàánú bẹ́ẹ̀lì àti Kùránì tí a jọ fi kọ́ wa ní àjọ ń sọ fúnra wa ká lè bá gbára wa níyànjú ká máa lè bá ríra wa ẹ máa kírun ẹ máa gbààwẹ̀ ẹ máa yọ sàká ká lè bá àánú Ọlọ́run pàdé èyí ṣe pé òun àtọ́lọ́run jọ ṣe pàdé àáfàá ti ń sọ pé nìkan wọ̀ náà kí ni àtúbọ̀tán tiẹ̀ àwọn tó kọ́ wa ní ẹ̀kọ́ nínú Ọlọ́run wọ́n jẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan ti wà ní ètò Ọlọ́run kò lè máa ṣe dáadáa kó máa kírun kó máa gbààwẹ̀ yóò àrí ọ̀dà kó ku ìṣẹ́jú kan tó kù láyé kó o sì wu ọmọ náà kó o sì dọ́mọ náà. kó dẹ̀ dọ́mọ náà. bẹ́ẹ̀ ni àwọn afá sọ fún wa bẹ́ẹ̀ àdìsí ànábì sì support ẹ̀ èmi ò sàfà àwọn coach àdìsí ṣùgbọ́n ohun tí mo kà tí mo kọ́ tó sì yé mi ní ìmọ̀ Al-Qur'an kì í ṣe ní ìjánu lórí afẹ́fẹ́ wàláhì tàláhì súnmọ́bí láhì lẹ̀ ní láìláìláwà. àwọn wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá àdìsí kò dì sí yé mi dáadáa. irú ẹni tó bá ní láyọ̀ lè fún bàbá. ẹ gbádùn mi dáadáa. mo ń gbádùn yín bàbá. dèpò pé káfá kọ́ wá pè mí ni mo fi sọ pé èmi ò polongo ẹ̀sìn kankan káfá kọ́ wá sọ pé wọ́n ti rẹ́ tó pè mí rí pé ẹ̀ ń sọ̀rọ̀ ìwé àti egbò ẹ̀ ń dákọ̀ Bíbélì so iná lẹ́wọ̀ ọ̀sọ̀ fún mi ó pè mí gẹ́gẹ́ lórí sẹ́yìn. ó sọ bẹ́ẹ̀. mo ti ráfà tó pè mí tí ń bú mi. ìgbà tí ń sì dá lóhùn àwọn olóyìnbó ní the best answer for a fool is silence. bẹ́ẹ̀ni ìgbà tí mo mọ̀ pé èmi mọ̀ pé wọ́tọ̀ ń bá mi sọ̀rọ̀ yìí gbogbo ti rí lórí iwájú Ọlọ́run ètò ìpínlẹ̀ Ọlọ́run dá ṣe ṣéǹtì Ọlọ́run sọ fún pé lẹ́yìn anabi Muhammad anabi kan tó ń bọ̀ mọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam huwa atami nabiyyi òpin anabi lọ́lọ́run pè fún mi ó ní al-yawma akmaltu lakum dinakum wá àti mọ́tò àlẹ́ Islam ti ná òní mo ti pé mo ti fòpin sí ẹ̀sìn mo ti fi lè dìdìdì mo sì ti pé Islam lónìí ayáàdé sì kù dí sí ni Ọlọ́run sọnù Kùránì bá ń fún wa ó sì wá sọ fún mi bá nàbí nìwọ ànábì kan tó dé rárá o òjíṣẹ́ Ọlọ́run jọ ni wá fúnra wa àti òjíṣẹ́ Ọlọ́run fúnra wa ni bẹ́ẹ̀ ni títí mo sì lè sọ pé Ọlọ́run rán mi sí ọ tí ọ̀ràn mi kí lè rí torí pé mo kéwú torí pé mo mọ Ògùn tí bá ní òkè mo rí iná sí ọ orí kẹ kí lè rí mi àbí Ọlọ́run bá gbóhùn mi sàṣẹ mo lè polongo ẹ̀sìn Ọlọ́run sì sọ fún ànábì Muhammad sàṣà pé pèpè sójú ọ̀nà Ọlọ́run máa hù ìzátòlá hasana bẹ̀lẹ̀ ekima gan ló tún pè pẹ̀lú màmàlù ọgbọ́n pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run kí wọ́n sọ pé dábàá ti mutí ọwọ́ náà ọ̀rẹ́ yẹn lọ́tí ọwọ́ náà ewé tó burú ju ọtí lọ tí wọ́n fi ń ṣe ìwòsàn fún wa ń bẹ nínú ara wa. ewé tó burú ju ọtí lọ wà bẹ́ẹ̀ni tí ó pààyàn bí ọtí. tó pààyàn jọ ọtí lọ ọ wà ní mo sọ bẹ́ẹ̀ fún yín ibi sẹ́ni kọ́ mi ni ewé àsọfẹ́ yìí láti fi wo wèrè. bẹ́ẹ̀ni egbò rẹ̀ bẹ́ẹ̀ni ó burú ju ọtí lọ kò sí akọ́líkì tẹ́lẹ̀ fi ọtí tó lágbára tó ewé yẹn egbò yẹn bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ mu bẹ́ẹ̀ náà lewé pẹpẹ tẹ́ ń wò. ewé pẹpẹ. bẹ́ẹ̀ ni ewé pẹpẹ tẹ́ ń sọ fún wa pé wo igbá ń wà wo is a drug
it's a drug. ebi ṣe tẹ́ bí mi síbẹ̀ ni bàbá mi bí mi wọ́n bí mi mo tún ra mi bí ní dáadáa kí ló fẹ́ sọ fún mi àwọn ẹni bá mutí iná ní ọwọ́ èmi ò sọ pé èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí èmu tí o bẹ́ẹ̀ ni mi mọ̀ èmi èsì ìfọ̀tí lóògùn o bẹ́ẹ̀ ni ẹ fi lẹ́bù mo jẹ́ èmi lo ẹbú mi máa ń fọtí lò nítorí gbàgbọ́ mi ni pé oògùn ti wà kọ́ tí ó tó dé èèbó lọ́mọ tí èèbó wá fún wa omi ni bàbá ò fi lò ó omi lèmi fi lóògùn èmi èsì wá sún yẹn kọ́ mọ́ lẹ́bù sáti mọ̀ wá nǹkan àràmù tọ́lọ́run ọ̀fẹ́ olùbánu ìbínú Ọlọ́run pàdé mo sáré ju kádàrá ẹ lọ tèmi nu ẹgbẹ́ mọ̀ sọ pé mo kàn ń sọ ni ẹlòmíín wá mo ti rí ẹni tí wọ́n rẹ́kọ́mẹ́ndì ìkíní fún kọfí ó wà láyé dìsìn ṣéwù ni wọ́n ẹni Ọlọ́run ni wọ́n wà lẹ́kọ̀ọ́ mẹ́yẹn bàbá mi lọ fà wá léra wa lọ́wọ́ lójú ayé wọn àfà ńlá ni wọ́n sùn lálẹ́ dé èdò ni wọ́n mú lálẹ́. ni wọ́n mú sùn tẹ́lẹ̀ bí adé mo ti rán ojú kalẹ̀. mo fi Ọlọ́run tọjọ́ dé mi yín búra ni wọ́n mú ó bá wọn lára mú kọfí ni wọ́n mú ẹ̀mí wọ́n sì gùn wọ́n sì dàgbà wọ́n sì sábà síkì. so níjọ́ tèmi náà kí mo kásá mo ṣe ranjú lẹ́tìlẹ̀ tí mo rí. so ẹ wo kọfí ó ní caffeine nú caffeine yẹn náà oògùn dẹ̀ nífẹ̀ẹ́ lómi tó rẹ́ jẹ́ wo orí bákan náà ẹlòmíì wà tó pé ọtí yẹn ẹmu ọtí Yorùbá ni ó jẹ gini oníṣẹ́ tí ń ṣe wọ́n fi ń ṣoògùn oríṣiríṣi fún yàn epo tá à ń jẹ lọ́bẹ̀ bẹ́ẹ̀ni òfin tó mú epo pupa bẹ́ẹ̀ni sẹ́mu kẹ́ epo pupa tá à ń jẹ lọ́bẹ̀ bẹ́ẹ̀ni ó lè di drug bẹ́ẹ̀ni ó ní mo sì lè ṣe epo pupa bẹ́ẹ̀ni tẹ́ bá mú dédé kan nísìn bẹ́ẹ̀ni lè ṣe ni ojú èèyàn máa pò yìí báyìí nísìn ojú èèyàn máa pò yìí á dìbà rẹ̀ ni onítàfídí olówó tàfídí bá rẹ̀ so o lè sọ fún mi pé ìmọ̀ wà máa ò tí tó mi ní ilimi ńlá kọ̀ líla ìmọ̀ tó ní nínú ìmọ̀ ẹ̀sìn tàbí nínú ìmọ̀ ìgbà tàbí nínú ìmọ̀ ìgbáyé díẹ̀ lọ́lọ́run fún ẹ Ọlọ́run ni mo fún yín nímọ̀ díẹ̀ gbogbo tó ní tó fi ń tó ju àwọn yòókù lọ díẹ̀ ni mo fún ẹ. tó fi sakọ yìí ọ̀ wá lè torí pé o nímọ̀ lórí eré àkàn ju àwọn yòókù lọ kó máa fi ṣe àwọn èèyàn lọ́nà. ìwọ̀nba tó o bá mọ̀ mọ́ o lè gba àwọn èèyàn nímọ̀ràn àmọ́ kò ṣe pé wàá sọ̀rọ̀ authoritatively bẹ́ẹ̀ pé wàá tó lọ́jọ́ ṣe pàdé pé wọ́n fẹ́ fẹ́ nìkan sínú náà no mi ọ̀tá mi takò yẹn iná ń bẹ bọ́lá ń sọ fún anukurani wà á mọ́ ní àfàtìmọ̀ wá sínú fàwọ́mù wà á mọ́ sàkùlá tìmọ̀ wá sínú fàwọ́ àfi torí pé kẹ́sẹ́ pé ọmọ yòókù rẹ torí afẹ́fẹ́ làwọn àgbà tó wọ́n rò pé alájọ́ ọmọ yòókù rẹ ni ẹgbẹ̀jẹ́ ọmọ yòókù rẹ ṣùgbọ́n mo sọ fún pé mi sáfa fàwọ́ àfi ṣáàtì rọ̀ díyàtì ni ẹni tí òṣùwọ̀n ẹsẹ̀ rẹ̀ bá tẹ̀wọ̀n tó ṣe dáadáa tí aburú rẹ̀ ọlọ́run mọ̀kálá burú ni á àti ìwọ́n tó ń wá aṣọ tẹnu ẹ̀ ń yaná aburú ṣe ń bẹ lábẹ́ rẹ̀ ọlọ́run tá sì rí rẹ̀ ni ń bẹ lára rẹ̀ ń bẹ lára rẹ̀ ìwọ pásítọ̀ ìwọ àfà ìwọ ṣègùn babaláwo kálukú ń bẹ àti ọ̀fà àti òṣèǹ kankan ti ń bẹ lára rẹ̀ wọ́n àmọ́ ní àwọn sàkùn láti mọ̀ wá sínú ẹ̀ tí òṣùwọ̀n ẹsẹ̀ rẹ̀ bá tẹ̀wọ̀n ju sẹ́ẹ̀ bí lọ wọ́n wà fi ṣáàtì rọ́ọ̀dì ìṣẹ̀mí ìyọnu ọlọ́run ní ọ̀pá pàdé àlùjànnà ní ọlọ́. gbogbo ayé ọ̀dà àgìrìbọ̀ kájọ́ sílẹ̀ kó elédùà ní fi sára wa dé wà mọ́lẹ̀ tọmọtọmọ àjíǹde ara kó máa jẹ́ ti gbogbo wa àṣẹ́ǹtẹ̀ dùmarè ọba tó dá wa. òun ni elédùà ṣe ìfìtẹ́wẹ́tẹ́gbò dá wa lọ́lá òun ni elédùà ṣe lo bàbá wa Alhaji Dr. Sulaiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lógun ọ̀fẹ́ kó máa jọ̀nà àbáyọ lórí gbogbo àìsàn fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn fún ìtọ́jú onírúurú àrùn ara ìwọ tíṣẹ́ rẹ lọ dédé àtiwọ́ tó ń wá ọ̀nà àbáyọ lórí ìgbésí ayé rẹ nínú tó ń fa ìjákulẹ̀ fún wa o tí ń jẹ́ káyé rẹ wà bákan náà lọ́dọọdún o bí ká forí fara gbájà ń kẹ́rìwọ̀ abánilòpọ̀ lójú oorun lójú àlá o ìwọ tó ń mámú bá ohun rere àsìkò tó kó jaja bọ́ kínú rẹ ó dùn kọkàn rẹ ó balẹ̀ kọ́nà rẹ ó là lálà àfíà kó débi gbéga pẹ̀lú àṣẹ Elédùmarè tí ń bẹ nínú ewé àti egbò àwọn baba ńlá wa agbára ńlá fúyà ìlú Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ bàbá wa Alhaji Dr. Sulaiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lógun ọ̀fẹ́ nílàkẹ́ òkété baálẹ̀ jẹ́rù nílé alága nílùú Ògbómọ̀ṣọ́ àbíká wí fún gbogbo ọlọ́kadà wípé ẹ̀ ń lọ lẹ́yìn bàbá wa Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ẹ lè pe bàbá wa Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ sórí àwọn nọ́mbà yìí 08033580664 tàbí 08020405954.
335 335 80 80 664 664 080 082 335 335 80 80 664 this 664 6 ẹ bá mi tún pè lẹ́ẹ̀kan sí. 080 335 80 664 Zain number mi ni 080 20 40 59 54 080 20 40 59 54. Mo wá fẹ́ sọ nǹkan tí àwọn bàbá wa ń pè ní àdágbọdún. Àdágbọdún ẹ bá mi ṣe àwọn TikTok òní ni wọ́n rí ohun àǹfààní láti wò yín ní live and direct. Òun ò wò yín báyìí rí lẹ́yìn pé tankot sórí rẹ̀ mo wá fẹ́ kí wọ́n jẹ àǹfààní tá a bá ti fẹ́ parí ẹ wá bá mi wúre fún wọn. Àwọn kan wà wọ́n ti fún wa ní gift, àwọn kan ti fún wa ní gift, àwọn tó bá fún wa ní gift yẹn. Èbó kọ́ ni gift ẹ̀bùn Ọlọ́run fáwọn náà lẹ́bùn yẹ wọ́n Ọlọ́run mọ tọ́ka ọ̀rọ̀ fáwọn náà. Àwọn bá special rẹ̀ fún wọn ẹ̀bùn ńláńlá ẹ̀bùn mọ́ nírètí mọ́ nírètí lọ́dún tẹ́ pọ́dún yìí ti fẹ́lẹ́ lókun ẹ̀bùn kan bẹ tó lu tẹ́lómi rò pé àsóhun sì lè dá dúró kọ́má kò lè dá dúró owó Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún àwọn babaláwo àwọn baba wálẹ̀ yóò bá ọdún bá ń parí lọ báyìí wọ́n wà dá àdágbọ́dún tuntun wọ́n dáfà àdágbọ́dún tuntun àwọn àgbà àsìkò tó jẹ́ àwọn bàbá tiwa àwọn àgbà àsìkò tó jẹ́ àwọn àgbà tiwa àwọn àgbà tiwa pèrè àwọn jọ ó ní ojú ọdún ògbólógbò tí ń lọ yìí gbà tó lọ kò kóore wá lọ mọ́ èyí tá a fẹ́ gbà yìí aróore tuntun gbà ń bẹ̀ àwọn bàbá ilẹ̀ Yorùbá àwọn àgbà àsìkò àwọn àgbà ọdẹ wọn àṣáájú ti ń dì àwọn babaláwo àwọn dàfà làwọn olùbọ ti ń dì ẹ gbádùn mi tó. mo ń gbádùn yín bàbá. kódà níjọ́ wọn àná àwọn àgbà àfáàlà wà kéwú lọ́dọ̀ wọn l'Ógbómọ̀ṣọ́ báyìí mọ́mọ́ àgbà l'Ógbómọ̀ṣọ́ ńgbà náà lọ́hùn tí ò tí ì da ètò àfáàrú l'Ógbómọ̀ṣọ́ gbogbo ẹni mo fi sọ wọ́n ti da ètò àfáàrú l'Ógbómọ̀ṣọ́. wọ́n ti da ètò àfáàrú l'Ógbómọ̀ṣọ́. ètò Islam wọ́n dàrú gbogbo ẹni mo fi sọ o torí báwa ṣe gbọ́njú bá kọ́la bá nígbà tá a wà lé kéwú ọdún ìjírá kàlẹ́ndà wà tí wọ́n fi ń ka òǹkà ẹ̀sìn mùsùlùmí. Engineer, thank you. Oṣù atuwa ni nǹkan kan ni Ramadan ni nǹkan kan ni tó bá di pé ọdún bá dé àwọn bàbá wa máa ń gbóhùn tíà l'Ógbómọ̀ṣọ́ tọdún bá dé nítorí ìrántí nù àwọn kò wá lẹ́yìn àwọn àlọ́lé ọba àwọn lọ gbóhùn tíà gbóhùn tíà yẹn ni pé Olúwadọ́là, thank you. wọ́n gbóhùn tíà pé ọdún tá a fẹ́ mú yìí bẹ́ẹ̀ni ṣé ìyẹn ó mú lọ́dún náà wọ́n sọ ọ́nù tíà wọ́n àjàkálẹ̀ àrùn bá fẹ́ wá àmọ́ kéékèèké bí ọba ṣe kankan nǹkan tẹ orí ọjọ́ tí ọdún tí wọ́n sọ lọ́dún nù tíà wọ́n fẹ́ gbóhùn tíà wọ́n wá fọ́ gbé tíà ò kalẹ̀ wọ́n wá wò pé ọdún ẹ̀yìn àgbẹ̀ ẹ̀ máa gbé nǹkan pọ̀ ọ̀dà fẹ́ dá òjò onírọ̀pọ̀ lọ́dún ni o ọdún tó jọ ọba àrọ̀pọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ní sì máa ń rí ìtọ́wájọ́ mọ́ tí ọba dá tó bá wà ń bẹ̀ ọba ọ̀pá odidi màlúù ó fi ṣe sàárà ṣètò yẹn mọ́ l'Ógbómọ̀ṣọ́. wọn ò ṣe mọ́ l'Ógbómọ̀ṣọ́. kí tó kó bá ẹ̀sìn tí ò wá ní kó bá sàdílé àtàsàbílẹ̀ níbi mò ń lọ́nu o àwọn àgbà fáǹjọ́hún bẹ́ẹ̀ni àwọn bàbá ó pèrè àwọn jọ wọn ó gbóhùn tíà ó sì ṣe sàárà rẹ̀ àwọn babaláwo ó pèrè àwọn jọ bọ́dún bá ń parí báyìí lọ́sọdún tọdún ti àsìkò bá dó wọ́n dáfá ìfàlú bẹ́ẹ̀ wọ́n ṣe ń lẹ́fẹ̀ wọ́n ṣe láyò bẹ́ẹ̀ wọ́n ṣe káàkiri wọ́n wà dáfá àwọn ọba ńlá ọba aládé tí èso ọba aládé pálí o kí àwọn ìgbọ́n àwọn bàbá wa o ọ̀sẹ̀ ọba aládé pálí kan o aládé pálí tí mò ń sọ ni àwọn aládé tíátà fíìmù ni o àwọn ọba orí adé kọ́ ni mò ń pè ní aládé pálí o torí orí afẹ́fẹ́ la wa o. bẹ́ẹ̀ni irú àwa tá a máa ṣe fíìmù ọba nù fíìmù adé pálí lẹ̀ lò àwọn bàbá wa tó jẹ́ ọba gidi ní ọba Yorùbá wọ́n máa pa àwọn àgbààgbà àyè tí ò bá sì ní pa àwọn àgbààgbà bílẹ̀ wọ́n pa àwọn àgbààgbà fà wọ́n bá wọn wò ọdún tá a fẹ́ mú yìí inú ìlú mi kò bàjẹ́ ìlú mi dá sí àwọn ọmọ kéékèèké wọ́n soríire àwọn àgàn wọ́n tọwọ́ àlàbọ̀ wọ́n wà gbàdúrà sí wọ́n wà pẹ̀rẹ̀ wọ́n ṣàdúrà wọ́n ka Kùránì àwọn ka Kùránì wọ́n ṣàdúrà fún lù so gbàtí wọ́n ṣe ń jọ ọ̀nù wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ l'Ógbómọ̀ṣọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ l'Ógbómọ̀ṣọ́ kódà ń jọ Jímọ̀ wọ́n lọ ilé ọba wọ́n ṣàdúrà fọ́ba wọ́n ka nǹkan ti láwọn aṣọ tìbílẹ̀ láwọn aṣọ tìbílẹ̀ ṣe kọ́ ọmọ ní ṣe báyìí ní sọ wọ́n tẹ̀ ń kan wọ́n máa jà sówó wọ́n jà sóyè tọ́jú olórí náà kò fi rẹ̀ sípò olórí ọmọlẹ́yìn ò fi rẹ̀ sọmọlẹ́yìn ẹni wà láàrin gangan fẹ́ dolórí olórí náà fẹ́ tún fẹ́ dọlọ́hun rí nǹkan ẹ̀rí báyé ṣe dà nínú àwọn àfáà náà nufa tá a lè máa fi wo àwọn kẹ́sìn tá a lè máa wo àkọ́ṣe wọn rere rí nǹkan Ọlọ́run ò sí òfin wá sí ànábì ò lé
ànábì pépè sójú ọ̀nà ẹ̀sìn ni pẹ̀lú wàásì tó dáa àwọn ìkìlọ̀ tó mú àlàáfíà dání ànábì ọ̀kọ̀ndẹ́ẹ̀mù pé ìwọ tó bá ti pe Jésù iná lọ́wọ́ ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ torí ànábì Muhammad ẹ̀sìn mùsùlùmí bẹ́ẹ̀ sí kìrìsìtẹ́nì láyé ni tọ bẹ́ẹ̀ náà ni òun náà bá ẹ̀sìn Mósè láyé ẹ̀sìn àwọn Júù tíra kan bẹ tíra Sọ̀búrà Dáúdà ni kọ wá sọ pé ńgbà tó ti pa Kùránì ọgbà tó lọ sọ nínú Sọ̀búrà gbọ́ èmi ò rà àfa kan tí ń ṣe irú ẹ̀ rí ó ṣe wá di pé àfọ ọmọ bá àfa àjà só ti ẹ̀ da ẹ̀yin ẹ̀rọ ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn lọ tí ẹgbẹ́ máa kó ẹgbẹ́ lọ́nà kò níjà ya kí n wá torí pé èmi kéwu tèmi ìmọ̀ ìgbàlódé lèmi kí n wá ní àwọn àfa kan tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọn fílà láláti mú bínú wọn kọ́ ẹni tẹ́ ń sọ Ọlọ́run ní gbà iná wọn wọ̀ wọ́n ń ṣe òkú wọ́n bá tiẹ̀ bá wọn sọ̀rọ̀ ẹ̀ gẹ́tì mi kì í ṣe níbà sọ̀rọ̀ yẹ̀yẹ́ bẹ́ẹ̀ kọ́ sáfà lÓgbómọ̀ṣọ́ kò sọ́sẹ́gun lÓgbómọ̀ṣọ́ Abẹ́òkúta lóògùn wà wọ́n ní wọn náà lè yún bí ọba wa sóògùn lÓgbómọ̀ṣọ́ káàtì ẹ̀ pàm bàbá wo lóògùn ṣé bí ẹ̀ ń sóògùn bà fún ata ń lò tí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni bí ọba sì jàbí inú bá ń run wá iná àwọn ìtọ́jú wa tá a fi dàgbà kẹ́yìn ó tó délẹ̀ yìí. Bàbá ẹ má bínú fọ̀rọ̀ tèmi fẹ́ sọ ẹ má bínú fọ̀rọ̀ tèmi sọ yìí ẹ tó sọ rú nǹkan báwọn Ọlọ́run gbọ́ tá a bá wádìí rẹ̀ dáadáa ó mọ̀ ń gbàgbàdà kaná mọ̀ ń jó nǹkan. bí o tiẹ̀ gbàgbàdà kaná tí ò jó nǹkan. ó jó kan. ẹ tiẹ̀ sọ bẹ́ẹ̀ torí tí Al-Qur'ani ní limata kúrú náà mọ́lá tá fún àlùna má sọ tí ò ní ṣe Al-Qur'ani sọ. bẹ́ẹ̀ni. Ọlọ́run sì tún sọ láàyè ibì kan ó ní ìjà àkúnfàṣekún bí nẹ́bà yìí fataba yan tí wọ́n bá gbọ́rọ̀ kan wá fún wádìí kó tó sọ látàbí àmọ́ lẹ́sàkà lákàbí ilé tí wọ́n mọ̀ nípa rẹ̀ mọ́tẹ̀lé èrí pé ń gbàgbàdà kaná o èmi sọ àfáà kan gbàgbàdà kaná mọ́mù kan gbàgbàdà èrí àmọ́ kò lè búra fún mi kò sẹ́ni tó lè búra fún mi kó òun èlógún. òun èlógún. solúwa rẹ̀ nínú àfáà. nínú àfáà. tó bá sì dàbí irọ́ kó sàlùwàlá kọ́ bọ́ta bó ṣe ní òṣoògùn. bẹ́ẹ̀ni. gbogbo kò sóògùn l'Ógbómọ̀ṣọ́ kìnní kan òun ní èsóògùn kásàdúà kásì kìnní yìí pé gbogbo jíjọ wò bẹ́ẹ̀ àmọ́ kó sàlùwàlá lórí social media ayé la wà kó pe Ọlọ́run ọba tí ó ní agbára afẹ́fẹ́ lọ́dọ̀ kó sì fi Al-Qur'ani búra òun èlóògùn. pé òun lóògùn. kọ́kà sọ pé òun èlóògùn. kó sàlùwàlá. kó búra kó fi Al-Qur'ani. kí ogun èèyàn rí kó wá ṣe bẹ́ẹ̀. àti pé nígbà wọn ti bí wọn màmá òun lògùn fóun rí. ogun dúdú ni mo ń sọ o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pé òun lẹ́bu rí. torí ẹbu ṣe bẹ́ẹ̀ tù tá a jó lẹ́bu. bẹ́ẹ̀ ni. bàbá lọ ńkọ́. bẹ́ẹ̀ bá pọ̀ mọ́ ṣe ńkọ́. bẹ́ẹ̀ ni pé òfin wẹ̀. bẹ́ẹ̀ bá ṣe lágbo ńkọ́. kó wá búra kó fà Al-Qur'ani búra tó o bá ti wá lè búra bí ìmọ̀ rẹ mọ Al-Qur'ani lọ kọ́. àfẹ́ oníta alimu mọ̀tà alimu tọ̀rí kò ta alum ó ní àlè ilimu ìlìmọ́ni ìmọ̀ méjì lọ́lọ́run dá sáyé nínú àwọn ọmọ méjì wọn ló pẹ́pẹ́pẹ́pẹ́ káfíńtà wà nǹkan wà ó ní àlè ilimu lè fíkìw ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn bí káka Al-Qur'ani káka bíbélì kádi pásítọ̀ kádi wòlíì kádi ìmáàmù ó ní lílé àdìyá ni fẹ́sìn ni ìmọ̀ ẹ̀sìn ni ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn nu lórí fídì tiẹ̀ ọ̀daràn ẹ̀ lójú nù ọ gbọ́dọ̀ wá lòmọ̀ yẹn láti kọ̀ndẹ́mù ìmọ̀ tó mọ̀ ọ wá ní ilimu tíì ìmọ̀ egbòogi lílé àbùdá ni fún ara ni bá dà ní lọ́wọ́ fún ìmọ̀ ìgbáyé bẹ́yìn ọba irunrugi bá mú yẹn kò lè kírun ni mo sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni kódà orí fọ́ gidi orí fọ́. bẹ́ẹ̀ni tẹ́yìn gan bá mú. tí ẹ̀yìn bá ń dún yàn tí ó àfà àmì bá da oògùn sílẹ̀ tí yẹn bá jókòó lé àfà tí yẹn bá pè ní lásùbà kò tó bẹ́ẹ̀ kó kírun yóò yà máa fà níyàn kí ni. sóòtú nìkan ni pé orí fíìdì tọ́lọ́ ọ́fíìsì Ọlọ́run kan ni wọ́n àfà àkànfẹ́ káńsù yẹn sọ́ọ̀sì rọrùn bẹ́ẹ̀. kò rọrùn. kọ́sọ́ mi kò sọ oògùn. èèpọ̀ oògùn wà ní ọ̀dọ̀ àwọn tí lọ́dọ̀ ọ̀rú wa àmọ́ lọ́dọ̀ àwọn tó mọ oògùn wà o. bàbá. bọ́ bá sì di òòsó oògùn àfà tó bá lè sọ bẹ́ẹ̀ kọ́ yọjú sí mi kí n fún lóòka agbóná àbálùwò kọ́ sàlùwàlá kó fi Kùránì kó fi búra pé tí nǹkan bá tẹ̀yìn ẹ̀ wá kò ní kàn mí káwọn èèyàn fídíò rẹ̀ ká ṣe live kọ́ gbó ká gbóná mú wò kọ́ wá wò ọ̀rẹ́ sì ń bẹ tí ọba mi máa rẹ̀ wà láìkàlẹ̀ ọ̀rẹ́ ànàkú ni ọ̀rẹ́ ànàkú inú apá apá bàbá mi máa fi sí kí n rẹ ọ̀rẹ́ òun kó mú kó fi lura rẹ̀ wò tí ọba àtijọ́ kejì láyé wọ́n tẹ̀ wò kó ṣe social media gbogbo ayé ó rí kó lọ sáì lọ́dọ̀ àwọn ọlọ́pàá bóun ló ń para àwọn. káwọn ọlọ́pàá wà níbẹ̀ ká mú àdó. ìjọba fi ọ̀rẹ́ ńlẹ̀
kó mu fúnra rẹ̀ ká wọ́n fúnra rẹ̀ ká gbé sílẹ̀ ẹ̀fù kó wá lu ara rẹ̀. àtọ́ mú àdó oníṣòkì. kí ni mọ̀ pé kò sóògùn ká jọ só ká tiẹ̀ ta yíyanjú ẹ̀. kí ẹ ṣe pé mò ń lérí èmi ọ̀mọ́ o tí wọ́n bá mi ṣe lójú mi kí n ṣe kó rí báyìí kó lò. ṣé nítorí pé à ń sọ̀rọ̀ àgómú ni bàbá wa ń tà. tèmi sì ń sọ kékeré ni nínú ìmọ̀ tọ́lọ̀ fáwọn èèyàn nulẹ̀ àwọn bàbá mi tó mú ògùn bẹ́ẹ̀ nulẹ̀ tán wù wá báyìí. tán lóògùn wọ́n sọ fún mi bẹ́ẹ̀ èmi ò sọ pé mo lóògùn o báwọn èèyàn mú ògùn ṣùgbọ́n jáde wá bàbá sẹ́rí ohun tẹ́ ẹ ṣe lónìí àti a máa fò sẹ́rí nǹkan tẹ́ ẹ ṣe lónìí mo rí pé ẹ ṣe rí ẹ dá yàn lóhùn ẹ tó bù yí gangan ẹ dá lóhùn mo rí pé nìyí tó fi tẹ́ fi lé sọ ó ti kọjá yàrá rẹ̀ ni ó kọjá yàrá rẹ̀ ìlẹ́kẹ̀ ẹ̀tàn ni tó bá fẹ́ hàn kò nídìí kó bú àfà tó ti hàn kó tó hàn kò sọ pé nìkan ṣe tí ọ̀dà kò nídìí kó bú ọba àlù kò nídìí. Nàìjíríà nísìn náírà ni. èyí ò fi náírà yẹn tẹ́lẹ̀ ẹ fi ọ̀kan tẹ́lẹ̀ báyìí. èyí ò fi tẹ́lẹ̀. ẹ dolo lórí. yóò dolo lórí. dolo kejì lórí báyìí. yóò dolo lórí kejì lórí. ibẹ̀lẹ̀ tí mo wá jẹ. sẹ́wárí kìíní yẹn ọ̀nà méjì mẹ́ta lèyàn máa gbà sí. èyí tí mo sọ nù. bẹ́ẹ̀ni. tó bá fẹ́ fi tọrọ àsìkí tó fẹ́ kọ́ láàrin odò láàrin. ẹ tó bá fẹ́ fi tọrọ àsìkí. ó dùn lórí owó. yóò dùn sórí owó yóò mú ewé kan yóò mú yèrè kan yóò jẹ yóò tọrọ àdúrà lọ́dọ̀ Ọlọ́run mo fẹ́ owó mo fẹ́ ọlá mo fẹ́ yóò tó mú kan yóò sì jẹnu yóò wá mú owó náà yóò lọ rí bọ́ńbárà. yóò mú owó yẹn yóò lọ fún ní bárà. ṣùgbọ́n àárọ̀ kùtùkùtù lè yẹ máa ń ṣe ẹ lè já alẹ́ látànà àárọ̀ kùtùkùtù ó lè já anáṣẹ́ sí yàn àárọ̀ kùtùkùtù lè yẹ máa ń ṣe èèyàn sì sọ ráǹsì. ìyẹn ti sì sọ ráǹsì sórí oore rẹ nu. tó bá jẹ́ pé ó fẹ́ fi ṣe ẹ̀mí gúngùn ni. bẹ́ẹ̀ ni sà. o ò ní fowó sílẹ̀ lẹ̀ ìwò lèyàn wá sí i. ìhòòhò lèyàn máa ṣe yẹn. tó ní ti olówó déhùn bẹ́ẹ̀ ni á sì kí ọ wà ní aṣọ tuntun lèyàn wọ̀ tó fine tó ní èyí tíyàn máa fi ṣe sọ́ráǹsì ti ẹ̀mí. bẹ́ẹ̀ ni ìhòòhò lèyàn wà. ìhòòhò lèyàn máa wà. yẹn ṣe bíyàn àmọ́ tẹ̀ máa ti ń jẹ mọ́jẹ̀mú rẹ̀ ni pé ẹ̀ ní mí. èyí ò ní mí. ẹ bá ti mú kaba tẹ fi yìírí kan sí Ọlọ́run ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ mú yìí jẹ́ ká yẹ ọ lè dá ẹ̀mí mi légbodò wọ́n jẹ́ kí àìsàn burúkú lè dẹ́mi mi légbodò àjàkálẹ̀ àrùn kọ́mọdé kẹ́mi mi ogun kí ojú mi tọrọ dún nì tó parí kí n rí òpin ọdún tí ń bọ̀ sí rere ọ̀wá ní mí wọ́n sọ sẹ́yìn ọ̀jẹ̀ ògbìnì tó bá wọ olè mi sí ó mẹ́ ó tún mú kan ó tún dà níyàn ó tún ní mí ó tún jẹ ó sì jẹ mẹ́sẹ̀sán nù tó bá pọ́kùnrin ni ẹ 9 tó bá pọ́bìnrin 7 ìsọ̀ránsì nìyẹn. ìsọ̀ránsì ẹ̀mí nù tí mo tó bá fẹ́ fi ṣe back to sender. back to the sender. ní ńlá lèèyàn máa gún. ní ńlá ilé yẹn máa gún. bẹ́ẹ̀ni ní ńlá ilẹ̀ ẹja ìwé tó tóbi dáadáa yìí. bẹ́ẹ̀ni òun lẹ́ẹ̀jà. gbogbo ayé dá gíríbọ kájọ sílẹ̀ kó Elédùà ní fi sára wa dé wà mọ́lẹ̀ tọmọtọmọ àjíǹde ara kó máa jẹ́ ti gbogbo wa àṣẹ́ǹtẹ̀ dùmarè ọba tó dá wa. òun ni Elédùà ṣe fi tewétegbò dá wa lọ́lá òun ni Elédùà ṣe lo bàbá wa Alhaji Dr. Sulaiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lógun ọ̀fẹ́. kó máa jọ̀nà àbáyọ lórí gbogbo àìsàn fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn. fún ìtọ́jú onírúurú àrùn ara ìwọ tíṣẹ́ rẹ ò lọ déédéé àtiwọ́ tó ń wá ọ̀nà àbáyọ lórí ìgbésí ayé rẹ. nínú tó ń fa ìjákulẹ̀ fún wa o. tí ń jẹ́ káyé rẹ wà bákan náà lọ́dọọdún o. bí ká forí fara gbájà ń kárí wọ̀. abánilòpọ̀ lójú oorun lójú àlá o. ìwọ tó ń mámú bá ohun rere àsìkò tó kó jaja bọ́ kínú rẹ ó dùn kọkàn rẹ ó balẹ̀. sọ́nà rẹ ó là lálàáfíà kó débi ìgbéga. pẹ̀lú àṣẹ Elédùmarè tí ń bẹ nínú ewé àti egbò àwọn baba ńlá wa. agbára ńlá fúyà ìlú Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ bàbá wa Alhaji Dr. Sulaiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lógun ọ̀fẹ́. nílàkẹ́ òkété baálẹ̀ jẹ́rù nílé alága nílùú Ògbómọ̀ṣọ́. àbíkẹ́ wí fún gbogbo ọlọ́kadà wípé ẹ̀ ń lọlé bàbá wa Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. ẹ lè pe bàbá wa Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ sórí àwọn nọ́mbà yìí 08033580664 tàbí